Aboríṣàdé Ọ̀pẹ́yẹmí dé ọdọọdún làárọ̀ òyì látẹ̀ òwò tàbọ́dún. Ìsanlú nílé o ìsanlú nílé ìsanlú nílé ìsanlú nílé àyà ọ̀làjú tẹ̀mú ọmọ Aboríṣàdé o ìsanlú nílé. Ẹ bá ń kí gbókú ọdún o Ọ̀pẹ́yẹmí o ẹ bá ń kí gbókú ọdún o Ọ̀pẹ́yẹmí ti sọjọ́ ìbí ẹ bá ń kí gbókú ọdún. Tí ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan ni Ọ̀pẹ́yẹmí o ọmọ Aboríṣàdé òjòjò wá níṣòwò òjòjò níṣòwò kó má nẹjà kókókó lára ọ̀tá lé ara rẹ̀ yóò lè ṣòwò yóò lè ṣọlá yóò lè ṣáì tètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ òjèrè Ọ̀pẹ́yẹmí o ayárelẹ́dẹ̀ ọkọ rẹ̀ tó mọrí rẹ̀ lónìí wọ́n mọ̀ kí ọ nígbè ìjẹgbẹ́jọ́ ó ní wá kárí dùnú ohun tí sọjọ́ bí lónìí. Ọ̀pẹ́yẹmí o ọkọ rẹ̀ lára pápá làábẹ́ fìdí kìjà làábẹ́ hùn o olórógbó lóní ògbólé ayé òbí lóní ọmọ bí kú dànù o ọdún orógbó àgbo ọdún òbí òpó jọjọ olówó ní tẹnugbó òbí ọ̀wọ̀ láṣẹ ọba mi àtàyè èròǹgà agogo. Ọ̀pẹ́yẹmí o òwò ajá máa dúpẹ́ lọ́wọ́ àdẹ́dà o àṣẹ̀dá ọba tó dán ọ sí dọjọ́ òní ọba tó dán ọ sí tilétilé tẹ̀bítẹ̀bí tọkọtọkọ tọmọtọmọ ọba tó ní wà láyé kó wà láyé èrè kó tún wà lálàáfíà ara ọ̀rí pọ́rọ̀ ẹ tọpẹ́ kọ́ ọ̀sán máa dúpẹ́ ló tọ́ ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba títí ọjọ́ gbogbo márímárí alámàtí mayàn ọba tó márí ẹ̀dì iyọ̀ Ọ̀pẹ́yẹmí ọmọ Aboríṣàdé ayọ̀lájú tẹ̀mú tó fi wá gúrégé ọ̀rí pọ́rọ̀ ẹ tọpẹ́ kọ́ ọ̀sán máa dúpẹ́ ló tọ́ ọ̀pọ̀ láwájọ́ bí ọ̀sáyé táwọn èèyàn ò sí láyé mọ́ a ò fi yàn wọ́n àfi ń gbórúkọ lọ́hùn ọba Gani Ọ̀pẹ́yẹmí o ọ̀rọ̀ ẹ tọpẹ́ kọ́ ọ̀sán máa dúpẹ́ ló tọ́pẹ́yẹmí ọ̀pẹ́yẹ ọ ọlọ́jọ́ bí ọ̀rí ọ̀rọ̀ gbogbo tó pọ̀ lẹ́yìn ọlọ́wọ̀n wá níjó pa ọ̀lẹ́kùn ikú nùkú eku léwe ọ̀wá ní báwọn kúrè wéréwé Ọ̀pẹ́yẹmí o ẹrù tàbí àmọ́ ọ̀kí ń tú wọn mọ̀ nígbè ká ọmọlé lágbọ́ ọlọ́run ọba ìṣù ọmọ amọ̀jìnà fún ọ̀jẹ́ torí gbà lé rẹ̀ èlé àwọlé rẹ̀ èlé kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó ọ̀nì tán náwó sáré ọmọ ẹni ẹlẹ́ni ò nígbà tí rẹ̀ ti lágbọ́ ọlọ́run ọba ayọ̀lá Bánjọ ọmọ àsọ́lù ìsìn mọ́ gbọ́dídùn ẹnu mi iná tún lè mí jẹjẹ ṣàṣeré ọmọ nílẹ̀ òbí mo tún gbére èmi débi ṣe mo ń ṣe Ọ̀pẹ́yẹmí o ọkọ rẹ̀ ní ìbọdélé àwọn bàbá tó bí ọlọ́mọ ṣé kí n mọ ní ìṣó ṣé ó ní sí kankan.
ìsàdé o ìsọlú nílé. Ìwọ lọmọ sọlù yeye ọmọ ọlọ́pọ̀n dàkárí ọ̀la o. Ọmọ àjòkòrè lọ́nkì ọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ pẹ̀tọ́ aróyìn kọ́lé. Ànú mi ni ọ́ ọmọ yẹn ọ̀ka. Ńlẹ́ ọmọdé ọdún ọ̀kárẹ̀ ọmọdé rẹ̀ ọjọ́ ànú mi ti dáyé. Kò jalè rí ojú olóko ní ti mú tiẹ̀. Ọpẹ́ mi ò sọ́gbọ́n dídùn ẹnu mi. Ọmọ sọ́lù yeye ìwọ lọmọ ajíbówó bá dé. Ọmọ àpàdé àsọ́lù ọmọ mo kéré mo mú péjì mo kó òjòjò àrò ṣùṣù láàlọ́ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Ọmọ àjà kí ń rán lásán apẹ̀rù apọ̀ ọmọ apò òjòyè tó ń tẹ̀wù tó wọ̀ sọ́run. Ọmọ láọ̀ṣẹ̀ wọ́ o ọpẹ́ yẹn mi o. Ìwọ lọmọ lákúnlé ọlákún oko kìtì mọ́mọ́. Ọmọ àràkà dùn mẹ́gbẹ́ ọmọ àràkà dùn mọ́gbà. Ẹni àràkà ò bá dùn mọ́ nínú inú olúwa rẹ̀ ló bàjẹ́ òye rẹ̀. Ilẹ̀ ọmọ olómi abinú mímọ́ pé rẹ̀gẹ̀dẹ̀ bíi fáfọ́rẹ́ ọpẹ́ yẹn mi o. Ìwọ lọmọ òjò rọ̀ àkìdíbọ̀lé. Ìwọ lọmọ nọ́njó àkìdíbọ̀ta. Agbèdè méjì ẹsẹ̀ ń lorúkún gbé o nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ọpẹ́ mi o ọmọ wa nínú ilé bàbá kọ́mọ ní ìdí yeye òkìmọye lọ́nkì ọ nínú ilé yeye tó bí ọlọ́mọ. Ńlẹ́ òkìmọye o ọmọ amúyàn gbẹdẹ òkìmọ lágbẹ òkì èjè gbé òkò mi ò jáyè. Ẹni tó bá máyé lọ mí ibi ni kó máa bolúwa rẹ̀. Ìwọ lọmọ amówó wẹ́bẹ̀ gbéyàwó nínú ilé yeye tó bí ọlọ́mọ. Ọpẹ́ mi o tó ti wáyá nínú ilé àwọn ọkọ rẹ̀ gangan. Tó ti yá nínú ilé àwọn ọkọ rẹ̀ Ọlábánjí. Mo fẹ́ wọ pálọ̀ àwọn